بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم وبعد يا إلهي فرحم نجومنا ثلاثة آدم الإلوري وشيخنا كمالي يوسف الأبوهاج ربي إرهب الجميع ọlọ́wọ́ akẹ́wọ́ àwọn àgbà fún Amẹ́ríkà nílẹ̀ Yorùbá Al-Ilory ọlọ́wọ́ akẹ́wọ́ bá ṣàbọ̀ bá àgbàbọ̀ wọn alámọ́tò Al-Ilory Sheikh Abdullahi àwọn ojúmọ́ tó zaman alájà àgbà yóò sọ̀kọ́ lára bàjẹ́ ọ̀bì ìrẹ́ àbílí ọlọ́wọ́ akẹ́wọ́ ọlọ́wọ́ àgbàbọ̀ wọn ọlá Ànábì wa Muhammad àwọn oòrùn ta fi ń sáṣọ ńlẹ̀ Yorùbá náà nù ní tọrọ bá jọrọ mímọ́ Ìlọrin náà lọ́nà ti ní kí gbogbo dìde wa àwọn kan náà wá ń bẹ nílùú Ìlọrin ni tọ́lọ́ ń ṣàwọn náà lè mọ̀ á padà máa sọ̀rọ̀ wọn ní kọ̀ọ̀kan láti fi àlùbáríkà wọn láti fi tọrọ lọ́dọ̀ Ọlọ́run torí mo rí ọmọ ìyá mi kan kì í tẹ́ iṣẹ́ nìkan kì í ṣe méjì nínú àwọn aṣíwájú wa àwọn zùmọ̀rá wọ́n ní mo ti sọ̀rọ̀ Sheikh Kamaldeen láìmọ̀ ìgbà wọ́n ní mo ti sọ̀rọ̀ Sheikh wa Abdullahi láìmọ̀ ìgbà wọ́n ní mi ti sọ̀rọ̀ bàbá wa Sheikh Yusuf Al-Arbaji inshallah yìí wà padà ń dá ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́tọ̀ àti gbogbo ìmọ̀ tó tara bàbá náà jáde ní àmọ́lẹ́kẹ́ àwọn ìmọ̀ tó tara Yusuf Al-Arbaji Sheikh jáde láwọn ìmọ̀ ní ọlọ́ nílẹ̀ Yorùbá yìí inshallah àǹkọ̀rí kò ní pẹ́ kò ní jìnnà náà àwọn olùbéèrè wọn pọ̀ ṣùgbọ́n àwọn tó bá béèrè tó bá jẹ́ kí àyànnà ẹ̀ dandan ní ká jáde ẹ̀ fáyé àwọn bàbá tó pè mí wọ́n ní àwọn ṣẹ̀ṣẹ̀ wo àwọn fídíò mi kan ni Al-Madrasatu An-Nizamiyya part 1 part 2 part 3 part 4 wọ́n láwọn gbé ògo fọ́nà lára ẹ̀ fọwọ́sọ wọ́n ní tí mo ṣàlàyé yìí wọ́n ló ti ń dájà alẹ́ lọ́jọ́ tó ti pẹ́ láàrin àwọn ọmọ kéwú Sheikh Adam àti àwọn ọmọ ilé kéwú bàbá wa Alhaji àgbà Sheikh Kamaldeen ìyẹn ni pé Sheikh Adam fúnra wọn kọ orúkọ báyìí sílẹ̀ làwọn ọmọ kéwú wọ́n sì ń jiyàn Alhaji Abdullahi iṣẹ́ ló ṣe bàbá náà wá parí ọ̀rọ̀ wọn síbi pé nígbà tó rọ̀ ní báyìí tí Sheikh Adam sọ tó jọ báyìí nípa Sheikh Kamaldeen kí wá ló lè fàjà táwọn méjèèjì jà títí tó fi lọ pàdé Ọlọ́run wọn mo ní ọ̀rọ̀ náà wá kọ mí lóminú mo ní bàbá Ọlọ́run jẹ́ àárín pẹ́ bàbá yìí èrè wọn lójú o àjọ ń sọ̀rọ̀ lórí fóònù ni o mo láwọn méjèèjì ò jà bàbá àtọmọ ni èdè àìyedè ló ń bẹ láàrin wọn sùúrù tàfà òun ló wà láàrin wọn àwọn ọmọ ilé kéwú ni wọ́n fẹ́ sọ̀rọ̀ náà dìjà ni wọ́n mú ọ̀rọ̀ náà kọjá ohun tó ń bẹ láàrin àwọn bàbá méjèèjì yìí wàláhì súnmọ́ bí láìlẹ̀ àzì báwo ni Sheikh Kamaldeen ó ṣe bá Sheikh Adam jà gbàdújẹ́ sí pé lára àwọn táwọn náà bẹ́ náà kó yọ nílùú Ìlọrin ni báwo ni Sheikh Adam ó ṣe bá Sheikh Kamaldeen jà gbàdújẹ́ sí pé àkàbà táwọn náà fi gun ibi tó ń lọ nìyẹn bẹ́ẹ̀ ni ẹni tó bá dẹ̀ ní bàbá Kamaldeen kọ́ ní àkàbà sílámùgùn kó ń tàn jáde àwọn ẹ̀rí bẹ́ẹ̀ ń bẹ sám nílẹ̀ àwọn méjì ò lè bá wọn jà wọn ò lè bára wọn jà èdè àìyedè tó ń bẹ láàrin Musa ànábì Musa àtànábì Haruna ló ń bẹ láàrin àwọn méjèèjì ẹ wá rí pé èdè àìyedè àárín Musa àti ànábì Haruna yìí èyí táwọn jọ mọ́ wọn dálẹ̀ ló pọ̀ jù mẹ́ àwa kì í sọ̀rọ̀ ọ̀rọ̀ eréfèé Ọlọ́run ló dá mi bẹ́ẹ̀ ìfẹ́ kí àwọn èèyàn máa ṣẹnu wàṣà sáwọn ẹni Ọlọ́run àbí tí ò sí ká máa dálẹ̀ láàrin wọn bó ti ẹ̀já sípa méjì wọn sí láyé mọ́ ṣùgbọ́n iṣẹ́ wọn ò tán now Sheikh Adam Abdullahi Al-Ilory rahimahullahu ta'ala bàbá náà fẹ́ràn Sheikh Kamaldeen digaya la ilaha illallah
Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Èmi ò tẹ̀lé ọ̀rọ̀ tá ń gbọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa. Torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ṣàyàtì. Fúnra ara Ọlọ́run ló ń fi ìmọ́lẹ̀ báwọn ẹni tí jẹ́ hàn mí. Àti àwọn àkọ́ ikú tá bá gbọ́ lẹ́nu àwọn tó já sí pé olódodo èèyàn ni wọ́n nípa àwọn méjèèjì. Àti ń tabárí tí wọ́n kọ sílẹ̀. Bẹ́ẹ̀ náà ni Sheikh Kamaldeen wọ́n fẹ́ràn Sheikh Adamu Degaya ní ohun táwọn méjì kọ àti tí wọ́n sọ nípa ara wọn kí wọ́n tó bọ́ sálì kíyàmà. Allah. Àwọn oòrùn méjì náà nù ní àwọn ìmọ́lẹ̀ méjèèjì náà nù ní a ṣe wá fẹ́nu jà wọ́n kó lára wọn mustahil. Nígbà tó wà láyé wọ́n ń wára wọn, nígbà tí wọ́n sì láyé mọ́ wọ́n ń wára wọn. Allah. Báwo ni wọ́n kàn ṣe jókòó síbi kan oníṣẹ́ Adamu bá Sheikh Kamaldeen jà òwò oníṣẹ́ Kamaldeen bá Sheikh Adamu jà. Ìsọkúsọ ni gbogbo àtàbá nínú ẹ̀ lọ́kàn ẹja lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. Èdè àìyedè ò lè ṣe kó má wà láàrin àwọn ẹni Ọlọ́run kódà àárín àwọn ànábì Ọlọ́run ká máa ti sọ pé àwọn àfáà tí wọ́n jẹ́ wòlíì Ọlọ́run. Naam, Sheikh Kamaldeen Al-Adaby rahimahullahu ta'ala. Àgbàfà ni wọ́n. Kí ló gbọ́n? Àgbàfà lára àwọn ẹ̀rí tí wọ́n fi hàn yí pé àwọn méjì gbà tó ń bẹ láyé dáadáa ni wọ́n sọ̀rọ̀ ara wọn, wọ́n sọ̀rọ̀ ara wọn láìdá. Ní 1981 tí bàbá wa Sheikh Kamaldeen Al-Adaby al-Mufti al-Awwal li Imarati Al-Ilory tí wọ́n fi àwọn ọmọ wọn tí wọ́n fi wọ́n fọ́kọ. Bàbá Sheikh Adamu ní Sheikh Kamaldeen pé kó wá ṣe wá sí mẹ́. Allah. Ẹ dákun ìjàdà. Allah. Ní 1981 lẹ́lẹ́ bí báyìí. Bàbá Sheikh Adam ní Maulana Sheikh Kamaldeen Al-Adaby ni wọ́n pè kó wá ṣe wá sí níbi nìka àwọn ọmọ wọn. Lóde yìí ibẹ̀ ni Sheikh Adamu ti ṣe ìtìláàkú lákọ̀bù àfàgbà fún Sheikh Kamaldeen. Allah. Bọ́lí wá òde yìí òde nìka tí wọ́n ṣe nílọrin ní 1981 láwọn ọmọ Sheikh Kamaldeen tí wọ́n lọ lé ọkọ Sheikh Adamu ni wọ́n pè kó wá ṣe wá sí. Lóde yẹn ni Sheikh Adamu ti kọ́kọ́ pè bá kámọ́lì ní àfàgbà nílùú Ìlọrin. Bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àdàbí tẹ bá ń gbọ́ tó bá ń sọ pé àfàgbà ṣe àpá àwọn létò wọ́n sì lẹ́kọ̀ọ́ tó pọ̀ tó bá ń sọ pé àfàgbà lọ́dọ̀ àwọn àdàbí wọ́n sọ̀rọ̀ Sheikh Al-Adaby nìyẹn. Tẹ bá ń bọ́ sọ pé alájí àgbà wọ́n sọ̀rọ̀ Sheikh Kamaldeen nìyẹn. Allah. Lákọ̀bù tí wọ́n fún àwọn méjì nìyẹn. Ṣùgbọ́n nílùú Ìlọrin Sheikh Adam àwọn ló ṣe ìtìláàkú àfàgbà fún Sheikh Kamaldeen Al-Adaby. Allah. Rahimahullahu ta'ala. Ìjàdà mo tún wá sọ síwájú mọ́ àwọn méjì wọn ń fira wọn lẹ̀ wọn yára wọn. Nígbà tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní 1954 or 1956 láàrin àfáà wa àgbà kan Sheikh Ahmed Tijani Awẹ́lẹ́njẹ́. Àwọn kan ń pè bàbá yìí ní àfẹ́ Èkó, àwọn kan á pè wọ́n ní àfáà Ṣakí. Bàbá ní Ọmọ Kewu sámsám lásìkò wọn lọ ní lẹ́kùn bá náà àbílẹ̀ Yorùbá yìí kò sórí Kewu bàbá àfẹ́ kò sórí Kewu Sheikh Awẹ́lẹ́njẹ́ kò sí. Bàbá yìí wá ní nǹkan ṣe púpọ̀ pẹ̀lú Awólọ́wọ̀. Àwọn àtàwólọ́wọ̀ wọ́n jọ wọnú ra wọn torí pé àwọn olóṣèlú gbà yẹn Awẹ́lẹ́njẹ́ lọ́mọ láàfáà gbálẹ̀ Yorùbá. Kódà Awólọ́wọ̀ àti ìyàwó ẹ̀ wọ́n á máa wá àfáà Awẹ́lẹ́njẹ́ lọ sílé lẹ́kọ̀ọ́. Allah. Fọ́tò tẹ́ ń wò yìí Awólọ́wọ̀ àti ìyàwó ẹ̀ lẹ́ ń wò yìí nínú ilé bàbá wa Sheikh Ahmed Tijani Awẹ́lẹ́njẹ́ ìjọ tí wọ́n lọ kí wọn. Kẹ́lẹ̀ mọ irú ta ni àfáà Awẹ́lẹ́njẹ́ ṣe àgbà àfáà yìí. Ṣùgbọ́n Awólọ́wọ̀ wá fẹ́ gbé àwọn ètò kọkalẹ̀ ńgbà náà. Bóyá àwọn àfáà tó bá lọ òde wọ́n máa san tax lórí ẹ̀. Tó bá lọ sí ibì kan a máa san tax.
ó sì gbẹ́mi lé wípé àfa awẹ́lẹ́njẹ́ support òun gbàtẹ́ sí pàrọ̀ náà ni àfa àgbàǹgbà náà. àwọn bàbá Sheikh Kamaldeen Al-Adaby àwọn ni wọ́n dìde pé kò sí tó jọ pẹ̀lú àwọn àfa mi. bẹ́ẹ̀ ni àfa tó kọ́ Sheikh Adamu Kewu Sheikh Umaru Al-Arbaji ẹ̀yìn ọ̀dọ̀ ẹ̀yìn awẹ́lẹ́njẹ́ ló wà torí pé àwọn náà kí ó lọ́dọ̀ awẹ́lẹ́njẹ́. Sheikh Adamu ò torí pé àfa awẹ́lẹ́njẹ́ jẹ́ àfa àgbàǹgbà ni wọ́n sì torí pé àfa àwọn Umaru Al-Arbaji ń bẹ lọ́dọ̀ awẹ́lẹ́njẹ́ gbà náà kọ́ wá sọ̀pọ̀tì ohun táwọn náà fẹ́ gbé kalẹ̀ kàkà bẹ́ẹ̀ Sheikh Kamaldeen Al-Adaby tẹ̀lé. Sheikh Kamaldeen Al-Adaby àfa àgbà alájí àgbà àwọn ni Sheikh Adamu ń bẹ pẹ̀lú wọn ń bẹ ìjàdá. báwọn bàbá yìí ṣe ń bá ìgbésí ayé wọn bọ̀ láti ilẹ̀ nìyẹn pẹ̀lú fẹ́ tí Sheikh Kamaldeen ní bàbá yìí pé ara gbígbà àdúrà Ọlọ́run nínú Ìlọrin òun ni Adamu tí Sheikh Adamu sí bàbá yìí pé ara fáàrí wa nínú Ìlọrin òun ni Sheikh Kamaldeen. ìròyìn tí Sheikh Adamu bọ́ ti ìròyìn Sheikh Kamaldeen nínú tírà wọn Lamhatul Bilor ẹ mọ̀ wípé Sheikh Adamu gbà tán yányán fún Sheikh Kamaldeen kò sì fẹ́ láwọn pamọ́ àti ká ṣùgbọ́n jẹ́ ká tún gbé wá kẹ́lẹ̀ mọ̀ wípé àwọn méjèèjì wọ́n bára wọn jà tó fi kú wàláhì kò sí tó jọ bẹ́ẹ̀ èdè àìyedè ní bẹ láàrin wọn kì í sọ̀rọ̀ jà ẹni tó sọ̀rọ̀ dáadáa nípa ara wọn àwọn tó ṣe kọ́ lẹ́kọ̀ọ́ dáadáa nípa ara wọn tá a máa dé bá àwọn tó kọ́ tí wọ́n sọ náà la fi ń ṣe ẹ̀rí lẹ́ni pé àwọn méjèèjì ò jà lẹ́ẹ̀kan sí èdè àìyedè ló ń bẹ láàrin wọn èdè àìyedè ni ẹ̀rí kó ti wá ràn sọ́dọ̀ àwọn ọmọ kéwù àwọn méjèèjì ó ti wá fẹ́ dìjà báyìí ó ti dìjà ní kápẹ́ kìí kó fẹ́ dìjà náà Mawlana Sheikh Adam Abdullahi Al-Ilory nínú tírà àwọn Lamhatul Bilor ṣé wọ́n ń bá Sheikh Kamaldeen jà ṣá pẹ̀lú gbogbo ohun tí bàbá yìí kọlẹ̀ bàṣẹ́ra mú ń pìtọ̀ àwọn àfà ńláńláńláńlá nílùú Ìlọrin gbátọ̀ wá débi ọ̀rọ̀ Sheikh Kamaldeen Al-Adaby bàbá ní Sheikh Muhammadu Kamaldeen Ujubatu Zaman. نعم هو الشيخ محمد بن عبيد الله بن موسى أخذ القرآن من الشيخ صلاح الدين في دار باباتا وأكمل تحفيظ القرآن وهو ابن 10 سنين وكانت أسرته جيرة مع الشيخ تاج الأدب الذي شعر بذكائه النادر ومستقبله الباهر فطلبه من والديه واهتم بتعليمه حتى نجب وأطلق عليه لقب كمال الدين وأذن له بالوعظ والإرشاد والتعليم عام 1922 وعمره آنذاك 15 عاما. gbogbo ilé ní gbogbo ilé ẹmọ túnmọ̀ bọ́ ti bí Sheikh Kamaldeen ibi tí wọ́n bí wọn sí ṣáàdàmù ní ọmọ ọdún mẹ́wàá ní bàbá Kamaldeen wà tí wọ́n ti gbé Kùránì sórí ṣẹ́ni tó ń bá jà nìyẹn ẹ wo sífà tó gbé fún wọn ọmọ ọdún mẹ́wàá ní Sheikh Kamaldeen wà ṣáàdàmù ló sọ bẹ́ẹ̀ tí wọ́n ti há Kùránì sórí. نعم فكان بذلك آيات من آيات الله وعجوبة من أعاجيب الدهر. nípa gbogbo táwọn sọ yìí kéèyàn há Kùránì sórí lọ́mọdún mẹ́wàá kì wá ṣe pé bàbá wọn Sheikh Kamaldeen ló mú wọn lọ sílé kéwú Sheikh Tajul Adaby gangan ni wọ́n rí àmì ọ̀nà lára Sheikh Kamaldeen tọ́wọ́ tọ́ àwọn òbí wọn lọ pé ẹgẹ́ báyìí kan kéwú ṣáàdá ní pẹ̀lú gbogbo tí mo wí Sheikh Kamaldeen mọ̀ nínú àwọn ìmọ̀ ìgbà. وكرامة لشيخه تاج الأدب. wọ́n tún wá ń jẹ́ àpọ́nlé fún àfa àwọn Sheikh Tajul Adaby. لأنه أول من تبحر وتخرج في مثل سنه في جميع بلاد نيجيريا بل في غرب أفريقيا وهو في ذلك الزمان. ní ọjọ́ orí tí Sheikh Kamaldeen wà yẹn bí wọ́n ti rí inú kéwú bí wọ́n ti rí inú mímọ̀ nílẹ̀ Yorùbá yìí àwọn làkọ́kọ́ bẹ́ẹ̀ pẹ̀lú ọjọ́ orí yẹn. Allah. àti Nàìjíríà lápapọ̀. الله. نعم. ولم يسمع العلماء بنبوغ أحد ولا بندوده في 15 غير الإمام الشافعي والإمام ابن تيمية والسيوطي. ká gbọ́ wípé ẹnìkan dìdò nínú ìmọ̀ Lárúbáwá ó lè sọ kó fi pòwe
ó lè sọ kó yanjú àwọn gbogbo àfa ìgbà náà wọn gbọ́rú ẹ̀rí ní èyí tí Sheikh Kamaldeen wáyé Sheikh Kamaldeen làkọ́kọ́ rú ẹ̀ ibi tó ti irú ẹ̀ tó tún gbọ́ rí kì í ṣe ilẹ̀ Yorùbá yìí irú àfa wa Ibn Taymiyyah irú àfa wa Shafi'i àfa Abdullahi Suyuti àwọn tí wọ́n gbọ́rú ẹ̀ nínú ayé nìyẹn kì í ṣe ilẹ̀ Yorùbá yìí kì í ṣe Nàìjíríà yìí àkọ́kọ́ pé wọ́n á gbọ́rú ẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá yìí pẹ̀lú èjì yẹn Sheikh Kamaldeen làkọ́kọ́ rú ẹ̀ ṣáádà ló ń sọ̀rọ̀ ìjàdà. أما الإمام الشافعي فنشأ بمكة في وسط عربي ونبغ في الأدب والشعر على أهل البادية بمكة. Bàbá ní Imam Shafi'i àbí? Naam. Wọ́n ní Mọ́kà ni wọ́n gbé láàrin àwọn Lárúbáwá Ọlọ́run ní kí wọ́n yanjú lọ́mọdún mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n ti jíde olú èdè Lárúbáwá tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan ní ayé. أخذ الفقه عن شيخ الهرم مسلم بن خالد الزنجي ọ̀dọ̀ ẹni tí wọ́n ti kéwú nìyẹn. وعن سفيان ابن عيبنة. Naam àwọn tó ti ká وهما اللذان أذنا له بالإفتاء وعمره 15 عاما. àwọn tí wọ́n fún ṣéwò wa Shafi'i tí wọ́n fún ní ọ̀dà ní ẹgbẹ́ tó ti mọ́ kí wọ́n náà bẹ̀rẹ̀ sí ń dá sọ́rọ̀ ẹ̀sìn bẹ̀rẹ̀ sí ń ṣe ìdájọ́ ẹ̀sìn ó wà lọ́mọdún mẹ́ẹ̀ẹ́dógún báyìí. وقدم على الإمام مالك بالمدينة وأخذ منه المؤطأ وهو في 20 من عمره وأقره على الإفتاء أيضا. Imam Maliki Imam Shafi'i tún dọ́dọ̀ tí wọ́n kọ́ ní Muwatta wọ́n wà lọ́mọ 20 ọdún àwọn náà sọ pé òtítọ́ dá sọ́rọ̀ ẹ̀sìn máa ṣèdájọ́ ẹ̀sìn lọ. أما ابن تيمية wọ́n ní Ibn Taymiyyah ńgọ́. فنبغ قبل 20 لأنه ولد في بيت علم. wọ́n bí ilé ìmọ̀ lọ bí sí Ọlọ́run ní kóhun ti jìjò nínú èdè Lárúbáwá àti nínú mímọ̀ kó tó pọ́mọ 20 ọdún. وترعرع في دمشق بين العلماء. Damascus ló dàbà sí ibẹ̀ ló ti rà bẹ̀ ló ṣe kékeré láàrin àwọn afá. ونبغ مبكرا حتى ترك نحو 300 كتاب. Ọlọ́run ní kóhun tètè yanjú في مختلف tó já sí pé kò tí pa gbogbo ọdún tó ti ṣe bíi tírà 300 tiras في مختلف الفتاوى. ní àìmọye ojú ọ̀nà mímọ̀ tí ń ṣe fánìkan. أما السيوطي bàbá ní Suyuti ńgọ́ فنشأ بمصر Misr ló dàbà sí فكان يلقب بابن الكتب òun ló ń pè ní Ibn Kutub لأن أباه أمر أمه وكانت أم ولد. nìtò gbogbo ilé láti sàrẹ̀ láti túmọ̀ nínú Al-Madrasa An-Nizamiyya lọ́wọ́ part 2 or part 3. náà نبغ محمد كمال الدين في علوم العربية. ẹgbọ́ bàbá sọ pé Sheikh Kamaldeen Ọlọ́run ní kí wọ́n jìdò kí wọ́n yanrantí nínú èdè Lárúbáwá. حتى أدهش جميع معاشريه. La ilaha illallah ata adahasha jami'a ma'asiri. Bàbá yẹn nọ sí dáko títí tó fi kó ìjayà tó fi kó ìdààmú bá gbogbo àwọn tí wọ́n bá lò gbà. Ìyẹn Sheikh Kamaldeen gbogbo àwọn tí wọ́n bá wọn lò gbà irú wọn ò sí. ورزق الفصاحة. Ọlọ́run wá fún wọn ní ká dára hàn في الوعظ والمحاضرة. níbi ká ṣe wáàsí àti bí ká gbé ọ̀rọ̀ kalẹ̀. حتى أعجز من قبله وأتعب من بعده. Subhanahu wa ta'ala ata ajaza man qablahu. وأتعب من بعده. Ìmọ̀ Sheikh Kamaldeen kó ìgara bá àwọn tí wọ́n síwájú wọn wà á ti àbà man ba'dahu ó sì kó àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn wọn kó wọn sínú ìdààmú pé ṣàtúnlẹ̀ dàbí eléyìí mọ́ nínú mímọ̀. Sheikh Adamu ló ń sọ̀rọ̀ yìí nípa Sheikh Kamaldeen Al-Adaby ẹ dákun ìjàdà lára méjì. Bí bàbá wa Sheikh Adamu ṣe sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ náà ni Sheikh Kamaldeen náà ṣe wá sọ ẹgbọ́n tí Sheikh Kamaldeen náà wí. Ọlọ́run ò dákùnjọ ọjà yìí báàjì Ádámù bọ́lọ̀ ti fún ní ìmọ̀ tó yìí náà bó ti fún ní ìmọ̀ tó yìí náà bí n bá sọ pé bí ìbá ṣe fẹ́ lómi ó tún wá gbé lọ sódì tí n bá rí pé wà máa wú tí tún mìnà lè rí mi. Bó ti mọ̀ tó yìí torí pé àwọn ò tí ì rí àpèjúwe ẹnìkan tó dàbí rẹ̀ nípa ìmọ̀ ó ṣe wà láàfin tí wà láàfin ní ó sì ṣe é kọ̀rẹ́tì kò ṣe é yí mú sí kò ṣe é lé mú sí. Ó sì pọ̀ débi pé inú àwọn wòlíì inú àwọn ẹni ọlọ́run wòlíì náà jẹ́ ni wọ́n tó ṣe wà láti láyé tọ́pọ̀ tóun náà mọ iye òǹkà rẹ̀ mọ́ tí ọ̀kọ̀ọ̀kan rẹ̀ ń sì ń ṣàǹfààní. Abdulrahman Sayuti kí Ádámù ó bẹ̀rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Kò sí kàtí. Sheikh Kamaldeen ló sọ̀rọ̀ ni àwọn náà ní nínú lójú ọ̀nà mímọ̀ àwọn ò fẹ́ rí ẹni tó dàbí Sheikh Adamu. Wọ́n tún sọ́nà ọ̀rọ̀ wọn tẹ́gbọ́n ni wípé kéèyàn wà láfì kó ṣe tíra ká máa fẹ́ rí mistake inú tíra rẹ̀ wọ́n lọ gàdí Sheikh Adamu.
ẹ wò tabadulu ihtiram ẹ wò báwọn báyìí wọ́n ti ń ṣe àpọ́nlé ara wọn lójú ayé wọn bá ẹ dákun ìjàdá. àwa tá a jẹ́ àwọn ọmọ ilé ká àwọn méjèèjì yìí àwa la fẹ́ dájà lẹ̀ lójú ayé wọn gangan kọ́ tó kò láyé àwa la fẹ́ dájà lẹ̀ ìjà náà ló wá rú lẹ́yìn ìgbà tí wọ́n sì láyé ìwọ̀n yìí. ni mo ṣe pé gbogbo ẹ̀yin ọmọ ilé ká méjèèjì ẹ̀wọ̀n mọ́ kí Sheikh Adam ẹ̀wọ̀n mọ́ kí Kamaldeen Al-Adaby ẹ̀jẹ̀ àwọn tí ìpìlẹ̀ wa ẹ̀jẹ̀ àwọn tí pa àwọn bàbá yìí wọn bára wọn ṣọ̀tá wàláhì wọn bára wọn jà títọ́ fi kú láyé. lára àpẹẹrẹ bẹ́ẹ̀ tí ò bá yí ọ̀pọ̀lọpọ̀ wa nígbàtí Sheikh Adam tí wọ́n ń palẹ̀ mọ́ 40 àmọ́ 40 years tí wọ́n ṣe fún lékè wọn nígbà tó ń bẹ láyé 40 years tí bàbá ṣe fún lékè wọn léyìí tí wọ́n ṣe láṣẹ dágbére fáyé gbàtí 40 years náà ń bọ̀ 40 àmọ́ nígbà tó ń bọ̀ Sheikh Adam lọ lọ́rin ẹni tó drive wọn gan kò mọ́ bí tó lọ lọ́rin gbàtí bàbá délú lọ́rin lọ ní ilé alájẹ́ ìgbà bàbá yà sílé Sheikh Kamaldeen bàbá lọ bá Sheikh Kamaldeen nílé kí ni bàbá bá Sheikh Kamaldeen sọ kí ni Sheikh Kamaldeen fi fún wọn lésì ẹ pàdé mi nínú apá kejì pẹ̀lú ògùn lọ́dọ̀ tọ́lọ́run kí ni Sheikh Adam bá Sheikh Kamaldeen sọ nígbà tó lọ lọ́rin tí 40 náà ń bọ̀ kí ni ọ̀rọ̀ tí Sheikh Kamaldeen fi fún Sheikh Adam lésì ẹ pàdé mi nínú apá kejì ìjàdà lára méjì ìjàdà lára méjì ṣùgbọ́n ohun tó wá sọ tó fẹ́ sọ̀rọ̀ ìdíjà náà làwọn ọmọ ilé kéwù pàápàá jùlọ lọ́dọ̀ àwọn ọmọ ilé kéwù Sheikh Adam Abdullahi Al-Ilory tẹ́mi náà jẹ́ kan nínú wọn. kí n tó jáde pàtó wọ́n tó bá ní kò ní bẹ́ẹ̀ jáde síta ẹni wọn bẹ̀rẹ̀ mi ní sọ̀rọ̀ tí ò ní lẹ́rìí mi sì sọ̀rọ̀ àní Abdullahi Hakeem Awoso mi ní sọ̀rọ̀ tí ò lẹ́rìí ìyìn sì ní sọ̀rọ̀ tẹ́gbẹ́ ní kákọ̀ gbadani. ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ Sheikh Adam ló fẹ́ sọ̀rọ̀ ìdíjà ó tó di pé Sheikh Adam jáde láyé èyí sì fún láwọn ẹ̀rí nígbà Sheikh Adam jáde láyé kan tí Sheikh Kamaldeen wá sínú ọgbà lágége láti wá bá wa kẹ́dùn kí ló ṣe fún bàbá náà nínú ọgbà òun náà ló mú àwọn ọmọ Sheikh Kamaldeen àtàwọn ẹnikẹ́ máa dìde sí máa fèsì ọ̀rọ̀ tí wọ́n ti ṣe àìmọye sùúrù lórí ẹ̀ kí ló fẹ́ gbà mẹ́ òun náà lẹ́nìkan bí nísìn kí ló ní táwọn méjì ìjà kan fi lọ bá Ọlọ́run wọn ìjà lára méjì ìjà tí Sheikh Adam bá Sheikh Kamaldeen dà òun ni lẹ́gbọ́n yìí ìjà rámẹ̀ ìjà tí Sheikh Kamaldeen bá Sheikh Adam dàjà ọ̀rọ̀ Sheikh Kamaldeen lẹ́gbọ́n lọ níbi tí bàbá náà fẹ́ràn Sheikh Adam dé tí wọ́n sì ròyìn Sheikh Adam ní mọ́dé ìyára wọ́n lè bára wọn jà torípa àwọn méjì náà ni òpó tí gbogbo wa fi ta dìmú níjọ̀rọ̀ mímọ̀ subhana man ja'ala najmayni fi baladin wa qad hada bihima khalqan bila adadi subhanallah mímọ́ Ọlọ́run bá mi man ja'ala najmayni fi baladin Ọlọ́run pa àwọn ìràwọ̀ méjì pọ̀ sínú ìlú kan náà Adabi ma khaliqan bila adad ẹ jẹ́ káwọn ọmọ Sheikh Kamaldeen jáde láwọn ọmọdé kéwù ẹ má kàwọn ẹ̀ ní káwọn tán àìmọye ẹ̀dá ló ti fi mọ̀nà látara Sheikh Kamaldeen àìmọye ẹ̀dá lọ́lọ́ ti fi mọ̀nà látara Sheikh Adam ẹ jẹ́ káwọn Sheikh Adam jáde síta ẹ káwọn ẹ̀ ní káwọn tán ẹ ká professor ẹ ká doctor bẹ́ẹ̀ náà lọ́dọ̀ àwọn Sheikh Kamaldeen ẹ ká professor ẹ ká doctor ẹ ká àwọn lọ́yà ẹ ká àwọn adájọ́ nílùú Ìlọrin káàkiri wáyé. Ádámù qad tazamana liyuhiqal haqqa fil baladi liyuhiqal haqqa fil baladi. فالشيخ آدم معروف بشيمته. فالشيخ آدم معروف بشيمته. kó wá ló mọ Sheikh Adam pẹ̀lú wa rẹ̀ kó wá ló mọ Sheikh Adam pẹ̀lú wa wọn. láyà adahu ìwà kọ́lẹ́kọ́lẹ́ lè rọ́ṣàdé masha Allah. láyà kúdọ̀rún mi ni wà kọ́lẹ́kọ́lẹ́ lè rọ́ṣàdé. wa Sheikhuna Al-Adaby wa huwal kamalu kama sumi kamalu yuhakil bahara fi madadi sumi kamalu yuhakil bahara fi madadi. Alhamdulillahi rabbil alamin huma aslul ma'arifi fina malihuma sanadi aslul ma'arifi
Sheikh Adam bá nínú Sheikh Adam pé àfáwọn rẹ̀ ìgbàgbọ́ náà ni kí ọmọ kéwú Sheikh Kamaldeen nínú Sheikh Adam ìgbàgbọ́ tó ọmọ Sheikh Kamaldeen bá nínú Sheikh Adam pé àfáwọn rẹ̀ ìgbàgbọ́ náà ni káwọn ọmọ Sheikh Adam ká nínú Sheikh Kamaldeen pé àfáwọn rẹ̀ tí Sheikh Kamaldeen fi kú láwọn àgbà ọmọléke wọn sọ fún mi wípé bàbá Sheikh Kamaldeen tó bá ń bá wọn Àdàbí sọ̀rọ̀ bàbá sọ wípé gbogbo àfá làfá yín o gbogbo àfá làfá ẹ má rí wọn fi ó pàápàá Alhaji Ádámọ̀ wallahi wọn bí Sheikh Kamaldeen ṣe máa sọ nìyẹn pàápàá Alhaji Ádámọ̀ Lágége àfá àgbà ní o ẹ má rẹ nìkan fi inú àwọn ọmọ kéwò ẹ má rí wọn fi ó báwo ni tí wá ṣe wá jẹ́ èyí táwọn ń ṣe sí Sheikh Adam ló sọ mẹ́fà wà ní èyí tó dá mi lójú pé Sheikh Adam ní sọ̀rọ̀ kúrò pa Sheikh Kamaldeen ẹ pàdé mi pàtó kí ni èdè àìyedè ló ń bẹ láàrin méjì kì í ṣèjà kí wá ló bí èdè àìyedè yẹn gan-an èdè àìyedè ogun ló ṣẹlẹ̀ láàrin méjì ẹjá pàdé pàtó aqulu qawli hadha wastaghfirullaha li wa lakum inna Allaha ghafurur rahim.